ẹ ká sàn ẹ̀yin ọmọ káàrọ̀ jíire ọmọ ìyá mi gbogbo ẹ̀wọ̀ ọmọ káàrọ̀ jíire mo kí gbogbo àwọn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí ọba mo kí òjòyè mo kí orí adé gbogbo orí adé mo kí yín o ẹ jẹ́ ká pẹ́ láyé o mo lè kí babaláwo àfa wòlíì pastors gbogbo àwọn tó mo kí ọkùnrin mo kí obìnrin mo lè kí ẹ̀yin màmá mi nílé olúwa mo kí yín orúkọ mi náà kò yí padà babaláwo international ẹ wọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jọ̀ọ́ mo tó bẹ̀ wá mo rọ̀ wá ẹ má kó sí owó 419 ẹ má kó sí owó 419 nọ́mbà mi mà lélẹ́yìí nọ́mbà mi lélẹ́yìí nọ́mbà méjì ni mo ń lò online number 1 whatsapp nọ́mbà mi lélẹ́yìí 081-222-14891 whatsapp nọ́mbà mi nìyẹn direct line 08028975341 nọ́mbà tí mo ń lò méjì tí mo ń lò nìyẹn má lè jẹ́ anybody bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ tó bá ti ń bá ẹ sọ̀rọ̀ bó jẹ́ èmi ni sọ fún mi pé o fẹ́ rí ojú mi sọ fún mi pé o fẹ́ rí ojú mi o fẹ́ bá mi sọ̀rọ̀ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ ní video calls ìkan tó máa ṣe nìyẹn mi ò ní ever lọ sí orí péjì ẹ kí sọ pé màmá lọ máa mẹ́sẹ̀jì ẹ lórí kíní ẹ̀sẹ̀ tó bá mẹ́sẹ̀jì mi nìkan fún alára ẹ mi ò ní ever ṣe o jọ mi ò ní mẹ́sẹ̀jì ẹ o mi mà ní mẹ́sẹ̀jì ẹ ó tán àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ájò dídí ló mọ́ di o mi ò fẹ́ kán gbá ẹ mi fẹ́ káyé bá tiẹ̀ jẹ́ dàtí oríṣiríṣi àmì fi pariwo èmi kọ́ o wọ́n lo picture mi ní o so ẹ wo ojúrere ayé oògùn ojúrere ayé fẹ́ kọ́ wáyé a lè lo grace a lè lo grace divine grace a lè lo onalia a lè lo but divine grace ló dájú àti ọ̀nàlẹ́ àyè olódájú so kí la máa lọ ṣe àmàlọ́ wá àgbọn tó bá lómi inú mẹ́ta àmàlọ́ wá àgbọn tó bá lómi inú mẹ́ta àápa omi ẹ̀ àápa síbi kan èyí tó kù àgbọn tó bá kù àápa gbogbo àgbọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn omi ẹ̀ la nídìí àápa sínú ike tó bá mọ́ dáadáa àápa síbẹ̀ so bá ti wá pa síbẹ̀ àwa kíìpù omi ẹ̀ sí ibì kan àgbésórí kan a máa mú ẹ̀gbọ́n tó bá kù yẹn a máa fi ṣe sára ni èwo náà o lè jẹ́nu ẹ̀ wà á fi tó kùn sílẹ̀ bọ̀ tọ́jọ́ bá máa ṣe yẹn wà á mẹ́sàn kó o lè bá ìyàwó ẹ̀ sùn o lè bá anybody sùn ẹ̀yọ ọkùnrin lè bá ẹ̀ sùn tó bá ti bá ẹ̀ sùn tán kí ló máa lọ ṣe ewé ẹ máa lọ wá ewé òwú akẹsẹ tútù ni tòjọ́ ló dájú tá bá rí tòjọ́ ló dájú fresh one tá bá ti rí wà wá mú ewé yẹn wà á ti jáwá kó sínú omi àgbọn yẹn wà á gbó pẹ̀lú ẹ̀ bá ti gbó pẹ̀lú ẹ̀ ọmọ ìyá mi wà á fi ewé yẹn wà á fi fọ orí oko ẹ̀ àbí kó bẹ̀rẹ̀ fi nu gbogbo spam tó dà sí lára ẹ̀ àdàsílẹ̀ má lo kọ́ndọ̀mù o gbọ́dọ̀ kọ́ndọ̀mù lè ṣiṣẹ́ so bá ti lè wà á fi nù á fi fọ wà á nù sí kíní wà á tó gbómọ wà á mìsẹ̀ papọ̀ bá ti mìsẹ̀ papọ̀ ọmọ ìyá mi wà á sẹ bá ti sẹ kí ló máa ṣe dà sínú grace yẹn divine grace yẹn àbí kò dà sínú kíní wà á dà sí wà á lọ wá bíntù mẹ́ta wà á dà sínú ọba tí wà á dà sí ọmọ ìyá mi gbàgbé nípa ẹ̀ kò má tó bá ti di àárọ̀ kùtù má ti bọ́wọ́ má fi para pa ojú pa ọwọ́ ọmọ ìyá mi àyà fún ẹ lówó wà á rí owó náà ojú rere ni oògùn ojú rere oògùn ojú rere ayé oògùn ìtajà ni ó wà fún ìtajà ó wà fún ojú rere ayé kò rí owó babaláwo oníṣègùn aláfáà ní pásítọ̀ anybody tó ṣẹ́wọ́ wà á rówó sí wà á rówó náà ẹ bá pé kò sí kàní tàwọn alẹ́ ayé kò sí kàní tàwọn lọ sọ́run kò sí ọmọ ìyá mi kò sí I have to tell you the truth I'm going to tell you the truth kò sí ẹ má bínú pé mo sweat ọkàn ọ̀balẹ̀ mo já káàkiri ni ẹ má bínú so wàá rí má bínú wàá rí owó náà ni owó kí la fẹ́ wá láyé àti òfẹ́ kọ́lé owó ni òfẹ́ ra mọ́tò owó ni òfẹ́ lọ sílò owó ni òfẹ́ sílé owó ni owó náà ni owó náà lẹ́yìn owó kí ló tọ́kù owó náà sí ni ọmọ ìyá mi go and do that kò sí kẹta ọmọ ẹlẹ́yìn kò sí kẹta ọmọ ẹlẹ́yìn fún ìbá àbọ̀rọ̀ láfọ́ sọ fún ọmọlúwàbí o tó bá dínà jọ ọmọ ìyá mi jọ má borúkọ mi jẹ́ bọ̀ lágbára ìrìn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n máa fi lè ṣàṣọbọra ní ká tó rọ́jọ́ méje àríbí àṣẹ bẹ́ẹ̀